apá apá ẹ mélòó ni mo pè é. apá ó dàgbà tó yìí ó ò ní ṣe lápá ó ń dójú tì mí káàkiri gbogbo àdúgbò àmọ́ bó ṣe wà yìí ń tí tèmi èmi ni mo bí ẹ tèmi dẹ̀ ló máa gbọ́ mo fẹ́ mú ẹ lọ síbi iṣẹ́ àwọn alápàtà. Aláwọ̀t? Alápàtà? Alápàtà. Kò lè wọ́ọ̀kì o. Kí ló dé? Kò lè wọ́ọ̀kì ni. Kí yín mọ̀ sí alápàtà ṣé ó lè wọ́ọ̀kì ni kó tó di pé alápàtà ọ̀dọ̀gà wọ́n kọ̀ọ̀kan máa kiri káàkiri agbolé sagbolé èmi tí mo ti di big boy táwọn èèyàn ti wọ̀ mí káàkiri inú tẹlifíṣàn àmì dancer popular dancer you know. èmi àmú ọ lọ sí jàǹkàrà kí ni fẹ́ lọ fi ṣe ń jàǹkàrà kí ni wọ́n lọ fi ṣe ń jàǹkàrà bí wọ́n ta ẹ̀ ọ́ pàṣẹ owó. ẹ ti bẹ̀rẹ̀ wàhálà yín o ibi náà jẹ́ sọ̀rọ̀ alápàtà ẹ̀ ń sọ̀rọ̀ jàǹkàrà fine mo ti ní kí wọ́n mọ̀ bá mi sọ̀rọ̀ táwọn èèyàn bá wà mí torí mo ti ń parọ́ fún ọpẹ́ tí ń gbọ́dọ̀ dáadáa èyí tẹ̀ ṣe yẹ kọ́nà ni o fún díẹ̀ yìí kò lè wọ́ọ̀kì ìjó mo fẹ́ máa jó dancer ìjó dancer. iṣẹ́ wo ló wá fẹ́ máa ṣe gangan báyìí. iṣẹ́ ẹjọ́ tí mò ń jó tẹ́lẹ̀ gẹ̀là just wan make it raw gẹ̀là just wan make it raw make you chill like ice water mi ò mọ bó ṣe ń gbé bọ́ọ̀dì o ìṣẹ́ mi náà pépà agànnà tún ní ìṣẹ́ mi náà pépà ọmọge wọ́n ní ọmọge o wọ́n lọ fẹ́ rose nìkan wọ́n yẹ tó mọ́ ìjó ni mo fẹ́ máa jó tí mo fi kọ́ lọ́rùn ẹsẹ̀. àwọn náà sọ fún ẹ pé iye tí ń dùn yẹ. ìjó tí mò ń jó tẹ́lẹ̀ tẹ́ ń wò mí nínú TV tí mo fi dá lẹ́sẹ̀ ní competition ìjó breaking ìjó mo fẹ́ padà sẹ́nu ẹ̀ ìjó ẹsẹ̀ ti balance. ìjó ló fẹ́ máa jó. Yes sir. o fẹ́ máa jó bírèkì. breaking dance. o fẹ́ máa jó bírèkì. níhun tó jó tó kọ́ lẹ́sẹ̀ ń jọ sí. mo mọ iye tí mo ná arọ tó wà lórí ikú náà kò mẹ́ni tó gbà bẹ́ẹ̀lì òun lọ̀rọ̀ tí. tó ṣe lójú mi o tí bá bẹ́ẹ̀ ṣe tó bá gbọ́ máa fúnra mi kí ẹ̀ mọ́lẹ̀ máa mọ́lẹ̀ síbi tó ti wẹ̀ àwọn òkú ní mọ́ṣúárì wà ló máa ṣiṣẹ́ bẹ́ẹ̀. ṣé ìlú tàwa yà àbí ìlú èbò. òkú tí mo fẹ́ máa wẹ̀ ṣé white àbí black tí sápápá àbí tí frustration pa. tílẹ̀ Oòduà yìí nílẹ̀ Oòduà yìí ilé Oòduà yìí òkú ilé Oòduà ilé ìwé kú Oòduà kò sẹ́ni tó kú ní ìṣẹ̀ṣẹ̀ yìí frustration àti sápá ló pa ọ̀pọ̀lọpọ̀ nínú ìlú yìí àti mastercraft. wọ́n wà ní ipò iná gbé wọn ni. kí wọ́n lọ fọ òkú mastercraft. ìjọ tẹ̀mí gangan bá kú wọ́n wà kámẹ́rà last. bó ṣe máa ṣe gangan ibi tẹ̀mí gan tó wù mí lọ́kàn mi lọ ni. èmi kò lè wá kìsẹ̀ èmi kí n wẹ òkú mami 1 times from me kò lè wẹ. ó dà kó sí wàhálà àtijọ́ kẹsẹ̀ bọ̀. mo sáà láti bó ṣe wọ́n sí ṣé dandan kí n mọ bí ọkọ tọmọ fún mi. ìwọ náà wò ó látọjọ́ kémi àti ẹ ti jọ wà bí mo ṣe náwó tó kí mo lára tó ó kàn sọ yẹn ìbejì rẹ bẹ́ẹ̀ ó sọ dàgbàdo onúgò ni mo kàn ń wo ni mẹ́fọwọ́ kan rí. rírí. ṣé mo rí ni ṣe bí ibi awọ nìkan ló máa ń fi hàn mí ṣé mo gbẹ́nu sí rí. mo fọ́n sọ́sọ́ orí rẹ̀ méjì rí. ó fún mi o. tí mo ní kàn pẹ̀kẹ́ mọ́. ojú oorun nìkan mo ti máa ń rí ó fún mi. àsìkò díẹ̀ ló kù tó fẹnu ológóńgò rẹ̀ kan yìí tó mọ̀ pé ọbọ̀nú ayé nù fún orí gbogbo rẹ̀ yìí ọkọ̀ méjèèjì papọ̀ ni ọgbẹ́ àánú ni bọ́ bá ti sọ sẹ́nu báyìí wọ́n rán ni ọmọ labi sweet ni. mo ṣe gúùdù wà á dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ lọ́jọ́ mo bá gbà mú kó bá dẹ̀sẹ̀ délẹ̀ lérí mo máa tọ́jú rẹ o. ọ̀ dé bẹ́ẹ̀ àmọ́ ní sùúrù owó tí mo bí ọ́nkọ́. sódú fẹ́ gbowó ni ṣebí o ti gba 5,000 gbòde. ṣé bọ́ọ̀lù jẹ́rán 1,000. ṣé mo tó asanwó ni. n tí ìṣẹ́wó làárọ̀ yìí tí ní gbowó lọ́wọ́ rẹ̀ lákòó bá mú wò jẹ. àǹfààní wo la fẹ́ ṣe fúnra ya gan nígbà kún bá tún rajà lórí ẹ̀ mú sanwó. bọ́ bá ti fún mi lélẹ̀ yìí ní gbowó lọ́wọ́ rẹ̀ mú wá dákun. jẹ́ máa fún ọ ó kú lè jẹ́ pé ẹlẹ́dàá rẹ náà ló ń ṣàdúrà pé owó fi ń wọlé. ó sì lè jẹ́ ẹlẹ́dàá ìyàwó rẹ̀ náà ní pèsè fún ọ. ṣé wọ́n máa ń ṣàdúrà fún mi. mo wọ́n ṣe fíjì fún ọ. ṣé wàhálà yọ 25 fún mi 500. ó kò sí sẹ́ńjì. nítorí nígbà sẹ́ńjì. ǹjẹ́ mo kó owó ọkọ̀ pọ̀ mọ́ owó sí. sọ̀rí rí ni àbí kí á yọjú sí. ìyàwó nìkan náà mo rí mẹ́rin ju behind the scene látọjọ́ náà behind the scene mo rí náà rí. kí n pa méjèèjì pọ̀ fún ọ kọ́ kó àánú kọ́ pẹ̀kẹ́ mọ̀. ìwọ ni kò bá ń yọ ó mọ nǹkan tí ẹ jọ mí lójú gbé mi délẹ̀ lérí jẹ́ kí n ṣe nǹkan méṣe rí kàn já bọ́ sí kọ̀rọ̀ kò yọ lé mi lọ́wọ́. kí n yọ méjèèjì fún ọ kọ́ papọ̀ kí n wá gbẹ́nu sí kí n wá fà á. orí ń ta sọ́ọ̀mù nìkan ní ṣe ẹ́ tó ń ṣe bálabàlà ò sí ní sùúrù jẹ́ ń palẹ̀ mọ́ bí n bá tàtọ̀ yín padà wá gbẹ́rù mi. ẹ kó délé ẹ dákun ẹjọ ẹ kó délé ẹ má fowó kànga dí kànga ẹ kó délé. o mi ń pé kò sí nǹkan kan látàrọ. mi lè parọ́ tán ọ̀rẹ́ sí kankan o. ṣé pé bó ṣe lọ látàrọ náà ló ṣe bọ̀. bẹ́ẹ̀ ni mo ṣe bọ̀ àfi bẹ́ẹ̀ ni pé àjábalẹ̀ ní mọ́tò kí èèyàn ń lò láyé sin o ẹsẹ̀ ní ya sọ́ọ̀bù mi dègbòdégbò pé àwọn kí mi ṣe ń jí bírèkì ọ̀lẹ̀ lásán ó lè bìlífù rẹ̀. kí wàá ní nǹkan tá a máa sọ pé ó ṣẹlẹ̀ ṣé iṣẹ́ ò wá ni àbí wọ́n ló ṣe. kí iṣẹ́ bá wà máa ṣe iṣẹ́ lè wà. kò síṣẹ́
látàárọ̀ ò wá rí kọ́bọ̀ pa. Wò ó sì gbáyìn èsì lọ́wọ́ mi mo sì wà. Ò rí kọ́bọ̀ pa látàárọ̀. Kò lè bìlífù. Ilé tó wá ga ọba ẹ̀ Ọlọ́run. Ṣé bí torí ká lè jàre ẹ̀ṣẹ̀ òun la ṣe ń tẹpá mọ́ṣẹ́? Kàkà kíṣẹ́ tún wá yóòyàn ibi ló ń pààyàn lójoojúmọ́. Kí la ti máa wá pélé ìbáyọ̀ Ọlọ́run bá? Wo aya mi mọ́ bínú kó bá fi àdọ́là gbogbo rẹ̀ á yàtọ̀ mo promise rẹ̀ ní iṣẹ́ àwa iṣẹ́ kéwà lónìí á wá lọ́la. Mo mọ̀ mo ní ìgbàgbọ́. Ó dáa wọ́n Ìjẹ̀ṣà ọmọ wa ti wà nílé látàárọ̀. Kí ló ṣe? Wọ́n lè padà láti iléèwé ni. Ṣé ìyẹn tíṣà rẹ̀ kí mo sọ fún ẹ pé kàn jẹ́ lọ iléèwé láwìn pé kí n bá dẹ̀ ti lówó máa dẹ̀ padà wá sanwó rẹ̀. Ìjẹ̀ṣà bó ṣe máa ń sọ̀rọ̀ lè jẹ́ kí n fún ẹ lọ́rùn pa. Tó bá ṣọ́ra mo lè gé ẹ ní gòǹgòǹgò jẹ náà. Báwo ló ṣe máa sọ wípé kọ́mọ lọ sílé ìwé láwìn? Etí wo ló ń bá wa gbọ́? Ibo ló ti ń ṣerú ẹ̀? Ibo ló ti gbọ́ wípé wọ́n lọ sí skul láwìn? Reduce fọ́lùmù rẹ̀. Fọ́lùmù fún ẹ wọ́n lọ reduce bóyá máa ń sọ̀rọ̀ máa ń bíyàn nú náà. Báwo lọ bó ṣe máa lọ sílé ìwé láwìn? Ṣé ó ṣe é bẹ́ẹ̀ ni? Mo jẹ́ kí yàrá ilé bọ́ gbọ́ pa tó ti. Kó gbọ́ tó bá jẹ́ pé ìyẹn ló máa jẹ́ kó o wá owó kọ̀ níbi tó yẹ kó o ti wá kọ̀ kó gbọ́. Ṣé o mọ̀ pé nǹkan ìtìjú ni? Ṣé mo ti pẹ́ tó ti ń sọ kínní fún wa àti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ni wọ́n ti ń sọ fún wa pé ọmọ yìí o ẹ wá sanwó ẹ wá sanwó ẹ wá sanwó ẹ tẹ́ ẹ wá sanwó ẹ wọ́n máa lé e wálé o. Òfin gbígbọ́ ṣaláìgbọ́. Ìgbẹ́ náà mo ṣe sọ fún ọ pé kàn jẹ́ lọ láwìn kó bá lọ láwìn yóò jẹ́ kí n bá lówó màá san ẹ̀mí jẹ gbèsè náà là á san. Ọlọ́wọ́ ẹ wá Ìjẹ̀ṣà ọlọ́ màá kú sí ẹ lọ́rùn. Ó lè kú. Ọlọ́bọ ṣe ń ṣe mí màá kú sí ẹ lọ́rùn o. Àti bó ṣe ń tẹnumọ́ kínní ẹ̀ Ọlọ́wọ́ rẹ̀ pa mí lẹ́kún ṣá. Ó mọ̀ kan. Jókòó. Jókòó bíi ti báwo? Ṣiṣẹ́ jàre ìṣẹ́ ni máa ń gbọ́ tán máa ń wí. Wọ́n tún ní béèyàn bá fi panú béèyàn bá ṣiṣẹ́ ayọ̀ ó yẹ kó ń tọ̀hún lè jẹun àjẹdà lẹ́nu. Tiwa yóò rí bẹ́ẹ̀ àìṣẹ́ lọ́sàn-án àìṣẹ́ lálẹ́ kò sígbà tá àìṣiṣẹ́. Kí ló dé? Èmi ò ṣe mọ́ ó ti sú mi. Tí ò jókòó náà. Kí n jókòó? Mo ti jókòó mò ń gbọ́ o. Ìlú yóò pọ̀ jù àfi tí ọba ní tò tá a bá ní sùúrù á wà òkè. Ní wọ́n ń gbà wò lọ́dún wo? Wọ́n lọ́rọ̀ tó dára bí eléwé síbó náà ló dára bí aláṣọ. Ẹ dákun rábì kí ni ká pè tiwa náà? Èmi ò rò pé Ọlọ́run ti dìlé wa yìí rárá. Kò sí orúkọ ẹbí wa yìí nínú bọ́jẹ̀tì Ọlọ́run kò sínú fáìlì Ọlọ́run. Tí bá ṣe pé Ọlọ́run ò ṣe pé ń jà ní ó yẹ kémi pẹ̀lú rẹ̀ ó yẹ ká máa protest fún Ọlọ́run lójoojúmọ́ ni pé we are hungry o we are no money o kí ló dé àbẹ́gbẹ́ pé kẹ́. A sì á mú protest èmi ò ní fẹ́ kó o sọ̀rọ̀ òdì sọ́lọ́run o bàbá ní sùúrù gbogbo ẹ̀ ọ̀dà yóò dà kí ló jẹ. ọ̀tọ̀ kí n tún mọ̀ jẹ gbèsè lórí gbèsè oúnjẹ tó ń bẹ̀rẹ̀ pé kí ní jẹ yìí gbèsè náà lọ gbà o. a sọ jẹun. la fi ń jẹ gbèsè lórí gbèsè nígbà tí èsè ìdílé wa yìí nìkan ni lọ́dọ̀ Ọlọ́run ìdílé wa yìí ibi tọ́lọ́run ta wá ló sì dé ìṣòkè o àmọ́ tó bá wá jẹ́ pé tó ń jẹ náà ẹ lọ gbóúnjẹ wa á ṣàjẹun ẹ lọ gbóúnjẹ wa. kí ló dé. Ìjíṣẹ́ kùn. Wọ́n ti máa gbọ́ kó ṣẹlẹ̀. Àfijú mi kó. Ó dún wórówóró. Ẹ má yẹ ká ṣerun kó báyìí nínú mọ́tò kó speak well now. Tógun bá lọ bínú sí wa ń kọ́. Kí ló kan Ògún pẹ̀lú nǹkan ká fẹ́ ṣe é dé? Èmi àtògún 5 and 6 yẹn every Friday bẹ́ẹ̀ àjọ ń lọ club àjọ ń mẹ́nẹ́ sí ni. Àti pé aṣọṣẹ́ ló wà lọ́rùn yín náà kó speak well. Ẹ ń sàṣọṣẹ́ rẹ̀ ní ṣe bébí aṣọṣẹ́ tèmi ni màá bọ́ jẹ́ ìsìn nǹkan mo fẹ́ ṣe ṣáṣá. Aṣọṣẹ́ tẹ fi ṣòro ajé. Ọrọ̀ ajé tèmi ní èsì títì ẹja sáré. Ẹ mọ̀ nǹkan ti bí tí mo torí ẹ̀wọ̀n yẹn ohun gbogbo ni kókó ẹ fún mi. Tẹ bá dẹ̀ ti fún mi ẹ máa bá mi lé máa bá yín ṣeré dáadáa. N ó mọ̀ nǹkan kí n bá kàn sí àwa jẹ́ kí n gbórí sí yẹn bèjì kan mọ̀ pé bàbá yẹn ń bọ̀ lálẹ́. Ẹ má ṣe bẹ́ẹ̀ àti gbórí sí kọ́ ni problem. Only day is there for you but ẹ kọ́kọ́ lọ bí tẹ̀ lọ náà. Tẹ́ bá ti dé ẹ wá bá mi lé má ti prepare fún yín ẹ̀yin ṣáà fún mi ti bí ìyẹn gógó ní kókó nínú ayé. Wo mo ṣe bó ṣe tó torí mo ṣe wá bẹ paramita mi bẹ́ẹ̀ mo ti ń sá many miles o paramita mi bẹ́ẹ̀ ó ti wọ dìbíù lẹ́yìn kámẹ́rà roll bẹ́ẹ̀ action ni kó já ṣe. Mo understand pé paramita yín ti high. Mo ṣe rí aṣọ tó fún ẹ fún mi ní owó yẹn ẹ lọ tẹ̀ lọ.
tẹ́ bá ti dé ẹ wá bá mi lé máa ń bá yín ṣeré máa tẹ yín sáfífì tàtẹ máa gbádùn ara yín ohun yẹn gbogbo ní kókó ṣe pàtàkì nínú ayé. Èmi náà bá ọ sọ ṣe pàtàkì. Ó ṣe pàtàkì lóòótọ́ torí iṣẹ́ la fi dẹni pàtàkì láwùjọ torí ẹni mo ṣe mọ́mọ́ mi wá kó lè dẹni pàtàkì láwùjọ èèyàn. Sórí àti jẹ́yàn pàtàkì èyí ní ìṣòro ṣùgbọ́n bí mo ṣe ń wojú rẹ̀ kó dá kó káwọ́ gbéra bí ìgbà kí sí Ronaldo bá fẹ́ gbá free kick. Ọmọ yìí à ní pátá ìgbọ́n bá ti kọ́kọ́ mú ọdẹ náà máa ń jẹ́ntù kó bá ti mọ sí ẹbí méjì mẹ́ta la máa jíṣẹ́ sí lẹ́yìn ọ̀gá bó ṣe wà kó bá ti lè tẹ̀lé ìlànà mi mé ní wàhálà. Kí ló fẹ́ tẹ̀lé yín lọ ṣe léṣà ẹ bá mú lọ léṣà o ó lè sọmọ yín lọ́wọ́ apá burúkú o ó burú gidi gan. Yẹmi kò ń ṣe Iléṣà ọ sọ wípé tí n bá ti lè tẹ̀lé ìlànà instruction bí ìgbà bí mọ̀ gbàbẹ̀ gbàbẹ̀ mọ̀ gbàbí ìgbà bí mọ̀ gbàbẹ̀ gbàbẹ̀ mọ̀ gbàbí ibi igbó ibi ọ̀nà ibi igbó ibi ọ̀nà gbàbí mọ̀ gbàbẹ̀ ní tí n bá sọ ni kò ṣe ní tí mo rí òòrí gbàbí mọ̀ gbàbẹ̀ òun náà sọ. nǹkan kékeré nìyẹn ó mọ̀ sẹ́ńtà kápítà ká ó lè ká ó ká gidi gan. jọ̀nà torí Ọlọ́run ṣé nǹkan kan ló jọ ń ṣe méjèèjì. sound alike èyí tẹ̀sán ó rúdù tó bá yẹ pé sẹ́ẹ̀tì mi lẹ́nu tó sọ máa sọ pé o fẹ́ kú sáà nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ wọ̀ sí fún ìyá mi lójú mi kódà nílẹ̀ Yorùbá slip of tongue náà pé kódà kò bójú mu rárá ní tó ṣẹlẹ̀ ní pé ìyá mi máa ń switch tó bá tó àwọn táìmù kan síbẹ̀ yìí àti wọn lẹ́jọ́ ń sọ̀rọ̀ látàrọ̀ tí wọ́n gbé síra wọn àkọ́kọ́ tó switch káwọn mọ́bi tẹ́tí jọ ń sọ̀rọ̀ ni ẹ mọ́ bínú gbogbo tẹ́ bá fẹ́ sọ fún wọn ẹ sọ fún mi màmá translate ẹ̀ fún wọn. Ìwọ náà bá ti mú wá sí táìmù ìgbà kí switch ìyá méjì àbọ̀ sí ìgbà kan ní ṣùgbọ́n kókó ibẹ̀ ni pé bó ṣe dé ibẹ̀ ojú yèèyàn ti rí pé ó wọlé àfẹ́ béèrè owó àdúrà kan lè ṣàdúrà fún owó irinṣẹ́ àti owó ògógóró. Ètò tí kò ṣe tó bá ṣe freedom kó bá tí mo ṣe débi ká bá ṣe kókó ṣe freedom kẹ. ó mọ̀ tí sàlejò gba panẹ́bítà. freedom kọ́ kìí ṣe graduation mo ti wọlé ojú rí mi wọ́n fẹ́ ṣe àdúrà á sanwó á ṣe owó ọtí gbogbo ohun tó kù báyìí àdúrà ni ọ̀rọ̀ àdúrà ló kù báyìí àdúrà prayer àdúrà prayer Ọlọ́run jó bless you prayer Allah will merciful you Allah will merciful you. nǹkan kékeré nìyẹn wájú tí ìyẹn ní kí ló dé tí mi mo bí wọn máa ṣe fún ẹ ẹlẹ́dàá ìyá mi lọ́rùn ìyá mi tó kú sọ́run ọkọ tí èyí láṣẹ yọrí lójú ọ̀tá àdúgbò àtọ̀tà ilé àtọ̀tà ṣọ́ọ̀bù ọkọ parí ó máa kọ parí lágbára náà. ọ̀rọ̀ àdúrà ló kù báyìí ọ̀rọ̀ àdúrà ló kù báyìí. ẹja tẹ bèrè lẹ́ẹ̀kan náà kan. ẹ kí yẹn náà máa jiná lọ́wọ́ bẹ̀rẹ̀ tán tí màá fi parí ilé ìyẹn máa ti rẹ́dì. ilé ìyẹn máa mú wá kó tutù o mo má lè délé ìlú. jẹun sí mi lọ́rùn tí yé bá tútù ọ túgbà sí sórí ìbò kan tẹ̀ ti pè mí kó sọ pé ká pàdé ló tẹ́ bẹ̀ ìgbẹ́ mo ti mọ̀ pé mo ti jẹ tẹ́tẹ́ oríire èsì nǹkan méjì lò kí n tó wá bọ̀ níbi kó wá lédè gan mo ti gba rúù Stamford Bridge ní pẹ́pẹ́ àgbá má síbẹ̀ mo dẹ̀ jẹ́ ìyára mi mí gba penalty wọ̀ true jẹ́ máa jẹun lọ. mo gba rúùmù. mo ti gba rúùmù fún ya méjèèjì àgbámọ́jú ni ajá agbára ya lónìí. mímọ̀ sí nǹkan oṣù. nǹkan kí ló sọ pé ó ń ṣe. mo ń ṣe nǹkan oṣù. wọ́n sì máa ṣe nǹkan oṣù ó ṣe wàá sí máa sọ pé ó ṣe nǹkan oṣù òde òkọ́kọ́ gbẹja òjẹja tán òtún mo ti kan fún ọtọ kí o tún gba tọ kí mo lẹ̀ wẹnu ọkọ mo lẹ̀ wẹnu ọkọ wá sọ mi pé ó ṣe nǹkan oṣù sí ọmọ kan kí mo ti lò kí n tó débè kí n tó wá pàdé rẹ ni. sẹ́nu mo wá fi ń ṣe nǹkan oṣù ní bẹ́ẹ̀nu mi mo fi ń jẹun yìí. ṣébí kò ti pè mí pé kí ìjẹsẹ́kùn ó pàdé mi lóòtẹ́ẹ̀lì wá pé pàdé mi lóòtẹ́ẹ̀lì mo ṣe nǹkan oṣù sọ mi pé ó ṣe nǹkan oṣù ni. ìwọ náà béèrè wọn bá nǹkan tí wọ́n bá bí mi mo mọ̀ sọ. sẹ́yìn máa ń béèrè rẹ ni. bàbá bí mi sọ fún ọ náà wọ́n sọ fún ọ dà ní tí mo torí ẹ̀ pẹ̀ kọ́ òun ní tí mo fẹ́ sọ ni pé ọ̀rẹ́ mi fún bàbá mi microfinance ní ti ṣiṣẹ́. àwẹ̀ mi ṣiṣẹ́ microfinance bẹ́ẹ̀ tó wá jẹ́ bẹ́ẹ̀ ní gbọ́jọ́ okú bẹ́ẹ̀ ni ọ̀nà ń pàṣán lójú oorun. ó fẹ́ràn oúnjẹ díẹ̀. microfinance ní ti ṣiṣẹ́ mo sì nílò owó tí mo fẹ́ yá ní ọ̀dọ̀ wọn mo sì gbé e dání wá ṣe witness fún mi tí wọ́n so nídúró mi kẹ́mi gbowó tí mo fẹ́ bẹ́ẹ̀ ní báńkì wọn ògùn bẹ́ẹ̀. onídìí onídùúró ṣe gbọ́dọ̀ Jésù lọ Jésù ló nídùúró iye gbogbo ya mẹ́sàn onídùúró. Jésù ló nídùúró wa lọ́run àmọ́ èèyàn ló sọ nídùúró wa ní ayé ìgbà ló nídùúró mi ìwọ ló ní tèmi ìwọ ló sì gbó fún mi bọ́ọ̀bà ní pásítọ̀tì mọ́wọ́ rẹ̀
Mo ti gbé target wa. Fún àánú máa wá tàbẹ̀ wọn. Yóò ṣe wé target fún ọ́n nìyí. Ó ní passport pápá. Ó dẹ̀ sọ pé microfinance làwọn ètí ṣiṣẹ́. Ó mọ̀ tó fẹ́ wo kó nǹkan bá ọ̀dà bẹ́ẹ̀ ni wọ́n wá sanwó rẹ̀ o. Wọ́n wá sanwó. Ó mọ̀ ti wá ara nǹkan mi. Mú fọ́ọ̀mù wa kí n sáyẹn. Ọ̀rẹ́kọ̀ náà ló ń pa mí lọ bó ṣe wá. Ọlọ́run jẹ́ kó lu àdélẹ̀ lérí ní gbogbo ilé kó fi wọ̀nyí sí. àwọn kan ń ṣiṣẹ́ àwọn kan ń gbowó.